Ẹ̀yin èèyàn lé, èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV o, ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? A kú ọjọ́ èní, èní ni ọjọ́ Monday 14th of July. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Mashola Gist TV, ẹ kú new week o. Ọ̀sẹ̀ yìí tá a mú ìyọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún yín. Happy Monday to you all. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa. Ọ̀sẹ̀ yìí a san wá sí owó ọlá àtàlàáfíà. Ẹ̀yin Mashola Gist TV, a ti san owó prize giveaway fún oníkálukú yín. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ni pé tí ó bá jẹ́ pé bí a ṣe ní àwọn èèyàn gidi ní orílẹ̀-èdè ayé yìí ni wọ́n pọ̀, inú wa máa dùn. Nítorí ẹlòmíì ó ń ronú nípa ẹni kejì dáadáa. Màmá wa Elizabeth Modúpẹ́ Olúfúnwá, wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ìgbà tí mo fẹ́ send owó prize giveaway fún wọn. Wọ́n ní rárá o, wọ́n ní kí n send ẹ̀ fún àwọn tí wọ́n need ẹ̀. Ọ̀rọ̀ yìí ó really touch mi gan, torí tó bá ṣẹlòmíì, tara ẹ̀ ló máa dùn. Màmá wa Elizabeth Modúpẹ́ Olúfúnwá, Ọlọ́run á wà pẹ̀lú yín o. Ọlọ́run á bless yín more and more. So mo ní láti send owó yìí sí èèyàn kan nínú àwọn tí a ti mú tẹ́lẹ̀. Ní agbára Ọlọ́run tó bá máa fi the end of the week, màá mú ẹlòmíì láti fún ní owó yìí. Gbogbo àwọn tí a mú fún prize giveaway, gbogbo yín pátápátá láti send owó sí àkáǹtì oníkálukú yín. Ẹ má bínú, nǹkan tí a lè ṣe ní oṣù yìí nìyẹn. Tó bá tó di 3 months, a tún máa ṣe mí. Gist tèní ó ní nǹkan tó ṣẹlẹ̀ nínú ààfin. Wọ́n ní àwọn elders, wọ́n ní wọ́n rí gbogbo akitiyan bàbá Werinla lórí ọ̀rọ̀ àwọn sisi wa gbogbo yìí. Wọ́n ní wọ́n dẹ̀ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú bàbá Werinla nítorí wípé wọ́n rí pé àwọn sisi wa gbogbo yìí wọ́n kọjá ààyè wọn. Wọ́n kọjá ààyè wọn gan. Kí ni bàbá Werinla ń gbìyànjú láti ṣe? Wọ́n ní wọ́n ń gbìyànjú láti gba immunity lọ́wọ́ àwọn sisi wa gbogbo yìí. Wọ́n ní àwọn elder, wọ́n ní wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa nítorí wípé wọ́n mọ̀ pé kábíyèsí bàbá Werinla wọ́n ti ṣe sùúrù tó lórí àwọn sisi wa gbogbo yìí. A gbọ́ wípé ìkan nínú àwọn sisi wa gbogbo yìí, wọ́n ní màmá wọn, wọ́n ní wọ́n bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Queen Naomi, wípé kí wọ́n fi ọwọ́ sí ibi tí ọwọ́ ń gbé. Wípé nítorí Queen Naomi ò ń ṣe ẹni tí àǹtí wa lè kọjú ìjà sí. Wípé gbogbo ọ̀nà ni Queen Naomi fi ju àǹtí wa yìí lọ. Wípé tó bá dẹ̀ ja ìjà tó ń jà yìí, wípé ìjà ẹ̀tẹ́, ìjà àbùkù ló ń jà. Pé torí Queen Naomi ò ń ṣe ẹni tó lè bá jà. Wípé tó bá wo láti bẹ̀rẹ̀ pẹ́pẹ́, wípé òun gangan ló kọjá ààyè, kì í ṣe Queen Naomi. Pé torí ààyè Queen Naomi ni Queen Naomi wà kí gbogbo wọn tó lọ bá níbẹ̀. Wọ́n ní màmá àǹtí wa yìí sọ òótọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n ṣé àǹtí wa gbọ́ àbí àǹtí wa ò lè gbọ́? A lè sọ fún yín. Nítorí ìjà orogún, òun ni àǹtí wa ń bá Queen Naomi jà. Wọ́n ní Queen Naomi kò ń ṣe ẹni tí àǹtí wa lè máa bá jà ìjà orogún. Wípé nítorí Queen Naomi ò kọjá ààyè ẹ o. Wípé àwọn náà kọjá ààyè ara wọn wá sí inú ààfin bàbá Werinla. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé bàbá Werinla ń support Queen Naomi ní gbogbo ọ̀nà ni. Nítorí bàbá Werinla rí pé Queen Naomi ò kọjá ààyè, wọn ò dẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ kankan. Orí òótọ́ òun ni Queen Naomi wà. So ẹni tó bá ń jà ní ìsìn tó láwọn fẹ́ bá Queen Naomi jà, kábíyèsí lẹni yẹn ń bá jà. Torí kábíyèsí ní àwọn ò ní ever lájọ́ àwọn sílẹ̀ kí nǹkan kan ṣe Queen Naomi.
gbogbo nǹkan táwọn bá dẹ̀ ní làwọn á fi jà. Ẹ̀yin èèyàn lé, gbogbo nǹkan tá a gbọ́ òun ni wípé wọ́n ní àsìkò ti tó láti gba immunity àwọn sisi wa gbogbo yìí. Àwọn kọ̀ọ̀kan nínú wọn bíi mẹ́ta la gbọ́ tí wọ́n ní wọ́n fẹ́ yọ̀ǹda wọn. Kì í ṣe pé wọn ò ní máa jáde o, ṣùgbọ́n wọn ò ní sí ní abẹ́ umbrella bàbá Wẹ̀rìnlá. Nǹkan tí a gbọ́ nìyẹn. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀ àwọn elders kọ̀ọ̀kan nínú wọn, wọ́n rí ààyè láti máa support àwọn sisi wa gbogbo nítorí pé nǹkan tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n nísìn tí ó ti di ọ̀rọ̀ yìí pé ẹni tó bá ṣe nǹkan burúkú, òrìṣà òkè àti ancient sword ló ń fi ìyà jẹ wọ́n. Àwọn náà ti tọwọ́ ara wọn bọ aṣọ. Wọ́n dẹ̀ ti ní àwọn ò ní da bàbá Wẹ̀rìnlá. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé Ọlọ́run ń dúró ti kábíyèsí, Ọlọ́run dẹ̀ ń dúró ti Queen Naomi, kò jẹ́ kójú kó tì wọ́n, kò jẹ́ kí ìyà jẹ wọ́n, kò jẹ́ kó ọwọ́ ọ̀tá bá wọn, kò jẹ́ kí ọwọ́ ọ̀tá kó mú wọn. Ọlọ́run ń fi ààbò ẹ̀, ó fi ń bò wọ́n. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ọlọ́run Elédùmarè á túbọ̀ máa gbé Queen Naomi lékè o. Gbogbo ẹni tó bá dẹ̀ lóun fẹ́ dojúkọ wọ́n, Ọlọ́run Elédùmarè á máa jà fún wọn. Àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ yìí. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé, tá bá tún gbọ́ update àtún máa mú wá fún yín. Orúkọ mi ni Máṣọ́lá, kò yí padà, mo ṣe máa ń sọ allegedly ní gbogbo àwọn nǹkan tá a wá sọ, tá a wá torchlight sí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, tẹ notification bell yín kẹ́ subscribe so that tẹ́ bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Gbogbo ẹ̀yin tí a dẹ̀ ti fún ní prize giveaway yín, ẹ má bínú lẹ́ẹ̀kan sí o. Nǹkan tí agbára wa ká la ṣe ní oṣù yìí. Tó bá tún di oṣù mẹ́ta sí ìsìn yìí, a tún máa ṣe míì. Ẹ mọ̀ pé July la wà, so August, September, October ní agbára Ọlọ́run. By the end of October, a máa ṣe míì. Ọlọ́run á dẹ̀mí wá sí ní agbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi lọ́kùnrin àti lóbìnrin. Ọ̀sẹ̀ yìí á sàn yín sówó, á sàn yín sọ́mọ, á sàn yín sálàáfíà. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.